Ẹgbẹ́ dédé àkókò yìí nílé lóko àtìlẹ́yìn Peter Olúkúnlé lórúkọ. Pẹ̀lú wà nínú ọgbà Adéyẹmí College of Federal University of Education. Níwájú gbọ̀ngàn òbíjì làwọn báyìí tẹ̀báwò English Studies Association wọ́n ní ṣe eré orí ìtàgé tó pe àkọlé rẹ̀ ní Forest of a Thousand Demons. Ní Ògbójú ọdẹ ní Igbo Irumole látọwọ́ D.O Fagunwa adaptation ẹ̀ lélẹ̀ tó ń gbébọ̀ sórí ìtàgé yìí. Àjọ gbádùn ẹ̀dọ́ba lónìí bí èmi sì gbádùn tí táwọn bàbá mi gbẹ́dùn ẹ̀kọ́ gbóná.